Africa Content TV. مولانا صلوا شيخ بابا واسع بعين يوادعي كوكو صدو بابا ومي مرتبا مسلمين أتفهم صالحين بابا الإمام الأكبر أولي الله بلوي bàbá wa lọ́jọ́ bí tòní bàbá wa Dr. Saraki yóò sì mú ní gbogbo àtàjọ máa ń rò látàlíbù ṣíra Bukola Saraki Ìlọrin wọ́n bàbá wa ní a máa fura sí o. Àwọn afurasí dáadáa látàrí Bùṣírà kò lé púpọ̀, orin ìyẹn ò lé púpọ̀. Wọ́n lọ gbàrọ̀dọ̀ bàbá ní ìlú wọn àgbàdì tó wá lóde. Látàrí Bùṣírà, látàrí Bùṣírà, Bukola Saraki Ìlọrin. Látàrí Bùṣírà, Bukola Saraki Ìlọrin. Ẹni pé yíká jẹ́ oúnjẹ wúrúwúrú wà. Ṣé wáyé ni wà pé yíká ọmọ bẹ̀rù? Yàtá ní Bùṣírà, Bukola Saraki Ìlọrin. Yàtá ní Bùṣírà, Bukola Saraki Ìlọrin. Sọ̀fà kọ́líbẹ̀. سمعا فضلا ويسعى يسعدي وراء سرتي وزير الحق سركي دون ريب ibi tó bá ẹ̀kọ́ ti gbọ́ táwọn olóyìnbó gbọ́ fún wọn wọ́n lè máa gbọ́ wòrè fáwọn ìwé. وزير الحق سركي دون ريب وقاك الله يا فهوى الإله وقاك الله يا فهوى الإله ولا يتركك لأعداء ربي بداية الشيء عالمنا إلهي بداية الشيء عالمنا إلهي بداية الشيء عالمنا إلهي بداية الشيء عالمنا ìdí tó jẹ́ kí n wá mo má lè rí ni. Wọ́n bẹ̀rẹ̀ Bùṣírà Bukola Saraki ẹ̀rú. Tí èèyàn bá ń wá ẹ̀san méjì kó yìí. Wọ́n bẹ̀rẹ̀ Bùṣírà Bukola Saraki Ìlọrin. Ẹ̀san ni ó máa ṣẹ̀san mọ́gbẹ̀san. Ìbẹ̀rẹ̀ Bùṣírà. Máa gbìyànjú kó o máa ṣẹ̀san ni. Bọ́ ọ bá ń ṣẹ̀san fún ara Ọlọ́run yóò máa san lẹ́san. Àmọ́ bọ́ ọ bá ń gbẹ̀san, Ọlọ́run ó gbẹ̀san lára tiẹ̀ náà. Bukola Saraki Ìlọrin. Bàbá ní Bùṣírà Bukola Saraki Ìlọrin. Gbogbo ìjẹjẹ bọ́ìsì yẹn táwọn ń pàdé ní ìtàgílẹ̀ kọ̀ọ̀kan. Tẹ́ta ti dé gbogbo lọ́wọ́ mi tí ọmọ lọ fà dáadáa tí mo fẹ́ mọ gbẹ́lẹ́ nínú ẹ̀yìn rẹ̀. Bukola Saraki Ìlọrin. Bàbá ní Bùṣírà
Èmi ò ní wá sí kẹta tí mo fẹ́ ṣe. Ṣùgbọ́n kọ́ wípé ju wípé mo fẹ́ sọ̀rọ̀ bàbá yìí. Sàmọ́ fòbí àwọn fún ọ̀rọ̀ bàbá yìí tí mo fẹ́ sọ. Tí yóò fi mọ̀ pé wọ́n yóò nù ní bàbá wa Olúṣọlá Sàràkí lóye. Láwọn ọdún kan sẹ́yìn, wàzírì rẹ̀ pè ní mọ́ṣáláṣí wa nílé Ìsàlàtì. Nínú ẹni tó dáwó tó pọ̀ jù tí mọ́ṣáláṣí náà fi ní àṣeyọrí lálùfáàndá ẹni kan ṣáájú bàbá wa Sàràkí. Wàzírì rẹ̀ pè Sàràkí ìbílẹ̀ ní. Ó wá di ọdún tí gbogbo nǹkan tó lọ́ mọ́ra wọn, táwọn nǹkan ń ṣe pátì kan, táwọn nǹkan ń ṣe pátì kan. Nínú àwọn tí wọ́n wá ń ṣe pátì yìí, nínú ilé wa, àwọn bàbá wa kọ̀ọ̀kan lélẹ̀. Àwọn náà dé fẹ́ ṣẹ̀ṣẹ̀ fún wọn tòun ni. Wọ́n kọ́ bẹ̀ lọ́rùn wá fọ́kọ̀rọ̀ àmì ẹ̀rù. Bàbá Mọ̀lánà náà kí múra ṣáàfì tàná. Tùrú pípa. Wọ́n fẹ́ ṣẹ̀ṣẹ̀ tàná náà ni. Ṣé bàbá wa ìyàwó yìí tí ó bí náà? Bàbá náà kí múra ṣáàfì wá ń bẹ ń wá sí kan. Nílé àgbárí gidoro. Ọ̀rọ̀ mi ò pọ̀ púpọ̀ tó fẹ́ mú nǹkan kan jáde ń bẹ̀ ni. Ìjọ ìṣe ìfò. Láti mọ̀ fọ́nà ẹ̀sẹ̀ ní dọ́kítọ̀. Bàbá wa Nàkíbù wá ṣe wá sí bàbá wa Olúṣọlá Sàràkí wá dé. Wọ́n kí wọn bó jẹ́ kó kí wọn. Ìgbà wá sí parí, ó ń kálukú wọlé. Ṣéyà méjì náà ní máa tẹ̀lé àwọn olórí. Olórí olóńgbé nínú àwọn tí máa tẹ̀lé àwọn wèrè lórí ẹlẹ́dẹ̀ náà máa ń bẹ nínú wọn. Gbogbo ẹni ọba sì torí pọ́ùn fẹ́ gòkè, ó fẹ́ gbẹ́ni tí ń bẹ lókè bọ́. Ẹni wọ́n lè rí gbọ́dọ̀ òun ní ọ̀wọ̀ rẹ̀ tọ̀wọ́ padà sókè. Ìfọ̀ ìlọ́fẹ̀ẹ́ kí ìmọ̀ rí. Wọ́n á lọ kó ìkókókó sọ́kẹ́ bàbá wọn Olúṣọlá Sàràkí. Níjọ́ náà, àmọ́wò ní olóòrùn bàbá náà. Lọ́dún tí mo wí yìí, bàbá Bùkárí, lọ́dún yìí, bàbá wa Olúṣọlá Sàràkí, wọ́n ń kiri ilé mọ́ṣáláṣí kọ̀ọ̀kan, tí wọ́n ń fún àwọn mọ́ṣáláṣí kọ̀ọ̀kan ní wọ́n mú yẹn fà ní. 1.5 million. Lọ́dún náà ó ti pọ̀ tó sọ̀rọ̀ kí ni ìrọ̀rí. Wọ́n wá ti fẹ́ káàkiri gbogbo Ìlọrin tán, wọn ò sì dé mọ́sálásí tí wọ́n lè ṣàlàjì. Àwọn tẹ́lẹ̀ ni wọ́n lúrù wọn nì. Àwọn kan bẹ nínú léwu tí wọ́n ṣe títí. Àwọn kan wá tẹ́bílí pọ́pọ́ ládùúgbò wa. Wọ́n wá wá sí bàbá wa lágbàdì jóná ọmọ tó bàbá wa Sàràkí tó lágbàdì. Mo àwọn adébẹ̀, àwọn àgbàlagbà ayé tí ń bẹ́ẹ̀ wọ́n sọ dáadáa. Àwọn yìí tẹ̀ ń káàkiri gbogbo mọ́sálásí. Dọ́dọ̀ wa àmọ́ tó dé. Àwọn ọ̀dọ́ kan nínú wọn ń yóye. Wọ́n wá ń sọ ìsọkúsọ níwájú bàbá. Kúkọ̀ lọ́fọ̀ọ́ fún ìrìn àwọn bàbá wa ta tẹ̀lé wáyé. Àwọn ni wọ́n ń ṣe títí yín. Sọ̀fọ́ pẹ̀lú àwọn tí wọ́n ṣe títí yín kò sọ́kọ táwọn ń tọ̀ wọ́n òkú àwọn tó bí wọn ní ọ̀nà. Sọ̀fọ́ pẹ̀lú bá sẹ́yìn ìjọba ẹ̀sìn. Ìjà tí wọ́n ní ìjẹni olóòrùn àwọn bàbá lò. Èsì tí ó jáde lẹ́yìn bàbá wa Sàràkí ní bí.
ẹjọ́ ìwé àmì tí a wá láti ilé àfa ṣe ìṣẹ̀láti. Ẹ má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀. Wọ́n sọ àwọn ọ̀rọ̀. Ẹ má sọ pé wọ́n fẹ́ràn mi. Ó yá mo ní ọ̀nà kan sọ́nà kejì tí wọ́n fi ṣe wọ́n ní. Ìyẹn fi àyè ọ̀rọ̀. Ẹnu náà tó wọ́n ń kọ̀rẹ́tì àwọn tí a rò pé wọ́n jẹ́ lórí eré. Tó ló wá ń kọ̀rẹ́tì wọn. Bíbí ẹ má sọ bẹ́ẹ̀. Ìfẹ́ ẹ̀dẹ̀ wá wí yẹn lọ́la pẹ̀lú gbọ́rọ̀ ìmọ̀ wá kí àyíká ní àfàdà. Ìfẹ́ ẹ̀dẹ̀ wọ̀rọ̀ fẹ́ràn agbo méjì ò tí ì lò tá dínú àyíká agbo kan agbo ní bàbá ti dé. Ìgbà ìlú sọ. Bí bàbá Sàràkí ti dé ńlọ náà wọ́n lánàá náà kébùlà ṣe láti àwọn ọkọ̀ béèrè. Ìgbà ìlú sọ. Àṣọ àmì tó ń bínú tẹ̀lé wọn bí afá mi là. Ìgbà ìlú sọ. Ìgbà ìgbàláṣẹ àwọn ọ̀gbọ̀n bí. Àwọn òsì gbọ́dọ̀ kọ́ ní gbogbo tí bá ń jáde lára wọn náà pé. Ìgbà ìlú sọ. Mọ́sálásí wa láàbá ìdájọ́ náà ní bàbá wa Sàràkí ti kérò 1.5 lọ́wọ́ gbogbo mọ́sálásí tí ń bẹ lọ níjọ́ náà. Níjọ́ náà 2.5 million lọ́fà wà jọ. Nípa ìlú ìṣúná nípa ìrẹ́pẹ̀rẹ̀ kí ìwọ nínú ìlú bàbá ìlú ìṣúná nípa ìrẹ́pẹ̀rẹ̀ kí ìwọ rí. Ibi táwọn ti rò pé táwọn ìpẹ́ ti sọ fún wọn pé wọn ò fẹ́ wọn bẹ̀. Wọ́n wá ṣe eré síbi tí wọ́n ti rò pé wọn ò fẹ́ wọn. Nípa ìlú ìṣúná. Ẹ wá wẹ̀sẹ̀ lónìí. Mo pàdé yín náà ní ọ̀dọ̀ àwọn èèyàn ní lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ọ̀gẹ́ ń bẹ. Àtẹ́lítẹ̀ ẹsẹ̀ ń bẹ náà pọ̀. Ọkọ̀ ìlú ṣe. Èmi náà wá ń fi yín yan gan. Ipe Sàràkí.